Ṣó sì dáa bẹ́ẹ̀. Bàbá mi kì í ṣẹjọ́ èmi náà. Ẹ wo iṣẹ́ wa bójú ojí mi ni. Tí má dẹ̀ ti jí láti Monday ó tún di Saturday Sunday tí ń fi sinmi dẹ̀ ní màá tún fẹ́ ṣiṣẹ́ ilé kì í ṣẹjọ́ mi. Bàbá mi ẹ wo kékeré nì ṣé rí ohun tí mo bá sọ́dọ̀ yín òun lọ̀rẹ́ mi. Mo ti mọ̀ iṣẹ́ ẹrú yín báyìí lórí irú rẹ̀ báyìí kì í dédé ṣe ẹgbọ́ abẹ́gbọ́ bí mo ṣe rí ọ̀tọ̀ ọyọ lọ́ọ̀kan mo ti mọ̀ pé ọ̀fẹ́ nìkan ni nǹkan kan dúró lábẹ́ aṣọ tó ọ̀fẹ́ wá gbà lọ́wọ́ mi ni ṣé ọ̀ ẹ̀ ń gbọ́ ọjà ẹ̀ o. Bàbá mi ó yẹ kí ẹ máa Adéjọkẹ́ ọ̀rẹ́ mi tajọ ń lọ léèwé ńgbà yẹn tó lómi lára báyìí tajọ máa ń wálé. Ìwọ ni. Yóò dáa fún ọ ara ò ní ní ọ agbára ò ní dá ọ. Àìkú ò ní yà yín àìkílẹ̀ wá pọ̀ ṣẹlẹ̀. Bàbá mi ṣe rí Adéjọkẹ́ tẹ̀ ń wí Adéjọkẹ́ mọ̀wé ó dẹ̀ kàwé ó tún jọmọ tó tún jáfáfá ṣùgbọ́n nǹkan ṣoṣo tó wá ń yà mí lẹ́nu ni pé gbogbo iléeṣẹ́ ńláńlá tádéjọkẹ́ ń kọ̀wé sí kò sí ì tí wọ́n gbà. Adéjọkẹ́ wá sí ọ̀dọ̀ mi ìyẹn níbi tí mo ti ń ṣiṣẹ́ ṣe mọ̀ pé mi lọ́ọ́ fi ṣàṣojú àwọn tó ń gbani síṣẹ́ ṣùgbọ́n gbà tí Adéjọkẹ́ mú ìwé wá kódà bí wọ́n fi nǹkan bò mí lójú ni o bí mi ò rántí ni o mi tiẹ̀ mọ̀ ohun tó ṣe mí èyí tó yẹ kí n fi àmì sí pé gbá bẹ̀rẹ̀ iṣẹ́ o ṣe mo bà mí lé pé kó má wà. Ẹ ń dà ní ẹ. Bàbá mi kò ṣẹ̀ mí. Àbẹ́ẹ̀ rí nǹkan báyìí kò kàwé láàgbọ́ ọmọ tún kàwé bó bá ti adélé iṣẹ́ kan wọ́n pè é sàbùkẹ́ tọwọ́ tiẹ̀ ọ̀gá jùlọ iṣẹ́ ìtàwọn lọ. Bẹ́ẹ̀ ni bàbá mi. Ìwọ tó tún wá yẹ kó fẹ̀yìntì kó lè rí dídùn ọ̀sán mú ló tó bá kíkan gógó pàdé lọ́dọ̀ rẹ̀ ìwé tó yẹ kó buwọ́lù dáadáa ọ̀gbẹ́gilé. Ẹjọ́ mi kọ́ bàbá. Ejò lọ́wọ́ nú ejò lọ́wọ́ nú àmọ́ síbẹ̀síbẹ̀ agbára lọ́wọ́ fáìbà èṣù n ó sì ràn ọ́ lọ́wọ́ ọgbọ́n mi wọ́n ràn ọ́ lọ́wọ́ bọ́mọdé bá sunkún bọ́nú gbó ẹ̀rín ní rìn jáde bẹ́ẹ̀yàn bá sunkún wọ inú ilé mi ìjáyà láàrin gbogbo àwọn irúnmọlẹ̀ láàrin àwọn àmúlẹ̀ ọgbọ́dọ̀ rẹ̀ rìn bóde ni ọgbọ́n mi Adéjọkẹ́ àbí wọ́n ti pè ọ́ wàá gbọ́ mi o èyí tó ṣe pàtàkì ìbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ mi máa ti ń tọ́jú rẹ tí mò ń ṣiṣẹ́ fún ọ lọ́wọ́lọ́wọ́ bí n bá pé ọ má roko má roko bí n bá sì pé ọ má rodò má rodò torí ayẹrẹ pátíkùlà gbóhùn ẹyẹ etí ńláwó kó fi gbéyàwó ọ̀rọ̀ eléyìí ló já sí pé gbogbo ìgbà tí n bá ti ń tọ́jú rẹ ọ gbọ́dọ̀ máa gbọ́ ìkìlọ̀. ọlọ́rin wá àgbọ̀n ọwọ́ obìnrin ni kò ti ra àgbọ̀n yìí o ọba ti wá mú àgbọ̀n yìí ọ mú aṣọ àlàlọ́ èyí wọn aṣọ funfun òun ló rò mọ́ra ọ fa àgbọ̀n yìí pa gbogbo orí àtàrà rẹ ọmọ wa wí báyìí pé. ìwọ ẹlẹ́dàá mi wọ́n ṣe takò mí o ìwọ orí mi gbé mi pàdé orí o mi pàdé orí ire níwájú ire lẹ́yìn ire lápò ọ̀tún ire lápò òsì ẹ mọ wá mi bọ̀ o ẹ mọ wá mi orí mi ò gbọdọ̀ burú o ẹlẹ́dàá mi mọ̀ ṣe takò mi tí má ṣe fàgbọ̀n ìjó fọ́lẹ̀ kan náà rí mọ̀ ṣe burú o ẹ̀dá mi mọ̀ ṣe burú o. ọ àmú àgbọ̀ yìí ọ̀là mọ́ lẹ̀. lójú àrùṣe lójú àrùṣe. dáná ní tẹ́lẹ̀ káàbọ̀. tí ẹ̀ mú nǹkan tí mo fẹ́ ṣe jàre èwo ni wọ́n ṣe. mo draft application kan máa ní. application sí ibo fún kíni. mo gbọ́ pọ́n wá secretary ní iléeṣẹ́ kan mo ní kí n try
bóyá Ọlọ́run á ṣe lọ́tẹ̀ yìí. Mi ò sọ fún ẹ pé ó sún mi ò dẹ̀ sọ fún ẹ pé ó rẹ̀ mí. Kí ni problem ẹ? Ó dẹ̀ rọra. Èmi lórí ń fọ́, ìwọ ló ń lòògùn. Wo jẹ́ kí n sọ fún ẹ. Nǹkan tẹ́mi ò bá ní kò ṣe ni wípé kó dára ẹ lókòwò. Bóyá bíi bóyá kó máa ṣe phone call, ṣó mọ business center, then kó máa ta àwọn recharge cards. Àwọn èèyàn wọn máa rà á lọ́wọ́ ẹ̀ gan náà. Ìyẹn tún kọ́. Ìyẹn náà dáa, ṣùgbọ́n tí n bá máa ṣe phone call, owó kọ́ ni màá fi ra fóònù. Mo máa ra recharge card tí mo máa ta. Ibì kan ni màá ti bẹ̀rẹ̀ jẹ́ kí n ṣiṣẹ́ yìí. Tí n bá fi ṣiṣẹ́ bí oṣù mẹ́ta, owó tí n bá kó jọ ń bẹ̀ máa lọ fi bẹ̀rẹ̀ business. Ṣe business ló fẹ́ kí n ṣe, máa fi bẹ̀rẹ̀ business. Fẹ́ kí n ṣe. No, dẹ̀ tún rí yẹn náà sọ̀ṣà, it's okay. Ó wà okay. At least kó fi tó owó jọ. Kó tó bẹ̀rẹ̀. Torí èmi bí mi ṣe wà báyìí sì kì í ṣe pé mo ní owó ńlá pàtó kan bí kan tí mo lè yá ẹ. O ṣáà mọ̀ pé management náà lájọ wà, but mi ò complain all the same. Wo ẹgbẹ́ iṣẹ́ ìjọ mo ti fẹ́ round up máa lọ dáná sí. I wish to apply as the secretary. dẹ̀ balẹ̀ wípé nǹkan téèyàn ń wá lọ sí Sokoto ó ṣeé ṣe kí ó wà ní àpò Sokoto ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ohun ìpè kí èèyàn àti kájọ wà papọ̀. ẹ jọ sá ẹ má jẹ́ àṣẹ yẹn sá iṣẹ́ ni mò ń wá. iṣẹ́ ṣé bá ń ṣiṣẹ́ torí ká lè lówó ni òun owó lọ gẹ̀dẹ̀rẹ̀ ó pàdé yìí lọ́nà bí akíló tó ń wá káàkiri ò let me tell you something tí o bá lè fi ara sílẹ̀ fún mi ó ní òní regret ẹ̀ wà rí pé àtiṣẹ́ àtowó ìkápá ìwọ ló máa ṣe control ẹgbẹ́ yìí èmi ready láti really ṣe kọjú ẹ kí n ṣe kẹ́ ẹ̀ ni dúró ohun mi. ọ̀rọ̀ ní ọkùnrin ó ń padà rí bẹ́ẹ̀ mọ́ máa dógún máa dọ́gbọ̀n ó lè dọ̀lá ń sìn ẹ bá ti tọ́wò kẹ́ni pé ẹ fẹ́ mọ́. imagine máa gbọ́dọ̀ kémi tọ́ ẹ wò kí èmi tọ́ ẹ wò ọlọ́run má jẹ́ kí n ríru ẹ ok ó mọ̀ pé téèyàn bá ríyàn ń gbà míì a fẹ́ jọ pé ó fojú jẹkùn bẹ́ẹ̀ ṣiṣẹ́ ni òkì lè pa gbẹran jẹ àti pé gàrí ni wọ́n máa ń tọ́wọ̀ ìwọ kì í ṣe gàrí lọ́wọ́ mi ṣó mọ̀ pé téèyàn bá dé gba onígàrí àwọn sẹ́nu á tọ̀wọ̀ bread ni wọ́n ṣé o lè lọ ra bread nsìn kó o ní kí wọ́n fún ẹ kó o sì tọ́wọ̀ bóyá ó dùn tàbí ó dùn bread ni wọ́n tí èèyàn bá ti fẹ́ ra bread ó fẹ́ rà tán pátápátá nìyẹn kò sáyè tọ́wọ̀ ń bẹ̀ torí bread tí wọ́n bá ti já tí wọ́n tọ́wọ̀ téèyàn tún gbé jù sílẹ̀ afọ́jú ló dẹ̀ kù tó tún máa tún rà yẹn èmi fẹ́ fẹ́ sílé mo fẹ́ fẹ́ níṣu lọ́kàn kí n ṣe kẹ́ ẹ̀ kí n ṣètọ́jú ẹ̀ ni èmi Ọláwálé Benson fúnra mi máa ṣètọ́jú ẹ̀ wọ́n sá lọ relax kó o dẹ̀ ṣẹ̀tọ́ kó o fi ọwọ́ síbi tọ́wọ́ ń gbé máa tọ́jú ẹ̀ inú wọnú àná. tẹ bá sọ bẹ́ẹ̀.
ga fún ẹ ó ga fún ẹ. Látàárọ̀ tó kọ̀ sọ fún mi pé òun lọ kábọ̀ wo nǹkan tí táìmù sọ mo dẹ̀ pé fóònù ẹ títí tí kò lọ nà. má bínú jọ torí ọ̀nà má bínú ọ̀rẹ́ mi ó ní láti rí nǹkan tó ṣẹlẹ̀ lénìí. In fact ó ti miss gbogbo ayé ni mo jẹ níbi tí mo ti ń bọ̀. fàájì ń ṣàn níta. fàájì ìwọ wá gist mi jókòó. ó ní láti rí nǹkan tó ṣẹlẹ̀ lénìí. California ògùn ni mi màmá wà ní o. ó ní láti rí bí chief ṣe tẹ̀sí rẹpẹtẹ lénìí. In fact gbogbo ayé ni mo jẹ lénìí. bẹ́ẹ̀ ni. gbogbo ayé gbogbo ẹ̀ ṣé pé ti. ibo ló tún wá mọ́rọ̀ lọ yẹn náà o. torí mo fẹ́ kó láyé mi ni o agreement mi àti ẹ̀kọ́ nìyẹn o. ó bẹ̀rẹ̀ tiẹ̀ nìyẹn ọ̀rẹ́ ò kọjá gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn a ṣe yẹn o but chief ń ṣe bí ẹni tí kò róbìnrin rí ni. in fact tí bá ṣe pé fún mi off kò ní jẹ́ kí n wá sílé. mi gbọ́ nǹkan tó ṣe lé ní rí o. chief ń sọ fún mi wípé òun ò lè máa wá mi wá sí ibi ìbàyìí mọ́. kí ló dé. I wonder o bó ṣe béèrè ni mo ṣe béèrè o. nǹkan tó máa fi dá mi lóhùn ni wípé òun ò kí ń wà òkè tó ń bá wá mi wá sí ibi ìbàyìí pé òun fẹ́ gba 3-bedroom flat fún mi. wo o ti kó sí orí chief yìí tán gbogbo ìgbésí ayé o ti gbélé ẹ lọ́wọ́. but mi ṣàlè ní mò ń bínú báyìí ń sìn báwo ló ṣe máa ní òun ò láìka tí máa wá sí bíbá ẹ mọ́ kí ṣàṣẹ pé mò ń ranjú mọ́ àbí bóyá mò ń ṣe bákan each time tó bá wá sí bíbá gbogbo ìgbà tó bá wá sí bíbá mo máa ń fi yàrá lẹ̀ fún yín náà. chief sí ìbẹ̀lẹ́dẹ̀ wà ń bẹ̀ o chief ròde ibẹ̀ yẹn o ó kàn ní ibi bá wà òkè fún òun dẹ̀ fẹ́ kí n wà ní 3-bedroom flat. anyway inú mi ṣì dùn wípé 3-bedroom flat tó fẹ́ gbà fún yẹn èmi máa ní yàrá kan bẹ́ẹ̀ o. ó ṣẹlẹ̀ sọ yẹn ibi tó bá wù ẹ́ ló máa wọ even kémi tó mú yàrá tèmi wá wọ̀bẹ̀ wá mú èyí tó wù ẹ́ àti wípé kí ló tiẹ̀ gbọ́ tó ń pariwo chief tún ló máa fún mi ní kọ́kọ́rọ́ mọ́tò. kọ́kọ́rọ́ mọ́tò. ó máa ra mọ́tò fún ẹ. in fact àjọ máa débẹ̀ lọ rà ni kò ń ṣe pé ó máa lọ rà wá. kí ló gbé fún chief jẹ náà kò kú tí ìjẹun bírí tábà ní tó bá tiẹ̀ ti jẹun bírí gan mo mọ gbogbo lógo ẹ̀ kò sí nǹkan kan náà tábà ní òfin kan sínú oúnjẹ fún kò róbìnrin rí ni. ẹ̀rù máa ń bà mí o chief máa lọ́ọ̀bẹ̀ gan o. ìwọ lọ mo máa dúpẹ́ o ṣàwáyé náà rè báyìí wọ́n máa ní tẹ́nìkan bá ń jìyà lénìí kò máa pín síbẹ̀ o ìgbádùn má lè dé lọ́la. ọ̀rẹ́ mi o ti twinkle of an eye gbogbo nǹkan kò change sí dáadáa fún wa ni. eléyìí tá à ń sọ yìí náà dáhùn. kí nìyẹn. ibo ló fi Jídé sí o. so tára tá a bá bi ẹ́ léèrè ọ̀rọ̀ Jídé àti èmi ò ní miss tó wà fún wọn. ìwọ mọ̀ wípé maga ni chief ni mo fẹ́ máa gé wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ báyìí ni. Jídé ò lọ síbi kankan o títí mi Jídé láéláé ọkọ mi olówó orí mi. ok inú mi dùn wípé o sì ní Jídé ní àtẹ but rántí o sórí maga chief tí wọ́n ń pè yẹn ṣé wọn kó dàgbà ju gbogbo wa lọ kò gọ́ ó máa ní nǹkan kan tó ń wá lára ẹ̀ kò gọ́ ó ọgbọ́n tó wà lórí ẹ̀ lè ju ti gbogbo wa lọ kó má lọ máa ṣògùn o kì í ṣe pé òun náà rìn ìdí o kì í ṣe pé ó rìn ìdí o ṣàrọ̀ra torí gbogbo eléyìí náà inú mi dùn bọ̀ rọra o. òótọ́ ni ṣùgbọ́n tí wọ́n á rántí pé ètí ju ọgbọ́n lọ. Agbára ọ̀lẹ́ náà dáadáa kọ́. Àlàáfíà yìí. Ọba. Ọ̀rẹ́ rẹ̀ ń kọ́. Àlàáfíà ló wà. Bọ́wọ́ ni ṣiṣẹ́ yín náà lọ déédéé. Ẹ ní fọwọ́ gún. Ẹ ní fẹsẹ̀ gún. Ẹ ní fẹsẹ̀ lẹ̀kẹ́ fẹ́nu kó egbùgbà ní gbárí ọwọ́ yín dànù. Níta yóò fi ṣe lọ́wọ́ ní béèrè lọ́wọ́ ẹ̀ kárí. Bàbá iṣẹ́ tẹ́ ṣe fún mi
iṣẹ́ náà mà ti ń dáhùn bàbá kódà ó dáhùn ju bẹ́ẹ̀ ṣe sọ fún mi pé yóò jẹ́ lọ. ẹ̀ka rẹ̀ kò gbọ́dọ̀ mọ́ dáhùn ọ̀la fáìbà ẹ̀sùn kò gbọ́dọ̀ mọ́ dáhùn ẹ̀wò mi sọ wá rí bí ọ wá dé dúró yìí ọmọ mi ọ tí ì rí nǹkan kan o ọgbọ́ ọ tí ì rí kinní kan ní dáadáa ni o ògo rẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní fẹ́ búyọ ní báyìí ọgbọ́ ògo rẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní fẹ́ búyọ ní ní nǹkan kan ntọ́ ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí ní fọwọ́ kórè ayọ̀ rẹ̀ mọ́ra báyìí àmọ́ ọmọ mi ayẹyẹ pati kò là gbóhùn ẹyẹ etí làwọn kò fi gbéyàwó ọ̀rọ̀ mo fẹ́ kó gbọ́ ìkìlọ̀ mọ́ sórí kunkun o nítorí wípé oore tọ́wọlé tọ̀wọ́ wá kọ́ ọmọ fọwọ́ ara rẹ̀ lè jù ó dé òun nìdí ìkìlọ̀ tí mo tẹnu mọ́ pé kó gbọ́ o. bàbá tó bá ṣe ti kìlọ̀ ni kò ní jẹ́ ire tí ọwọ́ mi bá yí padà sẹ́yìn èmi kò ní fẹ́ ṣiṣẹ́. ọ̀ sì ní í ṣiṣẹ́ ọ̀ ní í ṣe àdídùn ọbẹ̀ ọgbọ́ àbọ̀bọ̀ yóò dáa fún ọ kárí o. bàbá mo ní kí n gbé provision díẹ̀ yìí wà fún yín. o lè jẹ́ kúrò yẹn. àwọn bọ́ọ̀lù ta ti ní òkè ẹ bá mi. àwọn bátì rèé ọba tí yóò dá fọ èmi náà mọ ayọ̀ ọkẹ náà èyí jẹ wọn mọ nù ara ò ní yan ọ ní láre ẹka rè ẹ wọ́n ní kí n fi lélẹ̀ náà kí ẹ fi ra bread láti máa fi ẹ má kó kiri ọ̀rẹ́. kí ni ra búrẹ́dì kí n fa gbogbo owó èyí ra búrẹ́dì. abẹ́ máa bá mi mánéèjì. irú búrẹ́dì wo lè yàn wá fi wé èyí jẹ tán láì yàdìdí ọ̀kadì yọ̀ǹda fún ọ ọwọ́ àròwò ṣáájú ọ̀rọ̀ náà tó gbégbá ojú mẹ́rẹ̀ẹ́dínlógún tí ń bẹ lára tàgírí rí ajé ní ìfiṣẹ́ òní fòṣì ló gbà ọmọ pé ayé pàtíkùlà gbóhùn ẹyẹ etí làwọn kò fi gbéyàwó ọ̀rọ̀ ọmọ mi bọ̀ ìkìlọ̀ ọ̀kadì yọ̀ǹda fún ọ ọ̀kadì yọ̀ǹyọ̀ o. tó máa sáré jáde kó dà náà. chief ẹ disappoint me o torí mo ti sọ fún yín time without number bí ó dìgbà tẹ́ bá fẹ́ mi bí ìyàwó yín kí anything tó happen láàrin mi àti yín ẹ ń try láti force mi ṣe fẹ́ rape mi ni ẹ fẹ́ mú tójú yín kúrò àbí ẹ jẹ́ ká lọ ẹnì ṣé nílé ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ ká lọ ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe. irọ́ má rò bá yẹn má rò bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ now look mo fẹ́ kó o mú nǹkan kan kúrò níbi tí mo dàgbà dé tí mo bá ìgbésí ayé dé wíwọ́n epo ní ká sọ ní tàbí tá ìrówó rà èmi tí mo rí ẹ tí mo sọ pé ohun mi mo fẹ́ fẹ́ èmi ò kí í ṣe oníkó kébékébé mi ò dẹ̀ kì í ṣe pé bóyá mo rí ẹ pé bóyá kákan jọ máa jáde tàbí bákan ìlérí tí mo ṣe fún èmi fẹ́ mú ṣẹ ni mo fẹ́ fẹ́ sílé ní ṣùlọ́kà ni ó ṣeé ṣe kíwọ náà ti máa rí gbogbo àwọn àmì náà nípa àwọn ìgbésẹ̀ tí mò ń gbé nínú ìgbésí ayé ẹ má wò mí bẹ́ẹ̀ o ẹ̀ṣẹ̀ ni o ibi tí ọ̀rọ̀ wá dé èmi náà ti wá rí i pé ọmọlúàbí tí wọ́n bí nílé ire tí wọ́n tọ́ nílé ire tó dẹ̀ dàgbà pẹ̀lú ẹ̀kọ́ òun ni ẹ ṣé bí mi tí mo fẹ́ fẹ́ nìyí èmi ló gbà fún tó ń try láti preserve rẹ̀ ṣé mi ni mo wá fẹ́ rò pé bóyá ọkùnrin burúkú kan tàbí ọkùnrin kọkùnrin kan fẹ́ ṣe ẹ̀ láṣọ wò láti èlé lọ ibi ìbáyìí ni ìfẹ́ wà ní okùn àyà mi tẹ́lẹ̀ ṣùgbọ́n sì high level ni very high level wo fún ilé tó tiẹ̀ tó wá tún ṣe èmi náà fẹ́ surprise ẹ̀ mo ti ń gbé àwọn ìgbésẹ̀ kan láwọn ìgbésẹ̀ tó nípọn tó jẹ́ tí ìwọ náà tí n bá expose ẹ̀ sí ẹ báyìí inú àdùn but surprise package ni mo mọ̀ fẹ́ fi dùn ẹ́ nù. àṣùpá mi ló máa kọ́kọ́ yó problem yẹn ti ń ní o
No. Tó bá ti feel best. It's okay. It's all right. So maybe I discuss it. All right. The benzene. Papa. Ọ̀gbẹ́ni, kí ló wá lè tó báyìí? Má bínú, mo tẹ̀ tún gbàgbé set mi sí sitting room. Ó ga lára ẹ̀. Yàtá ní ká lọ síbi kan ní 12 o'clock. Already a ṣe wà lé ní 12:30. Ó lẹ́pọ̀ dúdú bí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ìgbéyàwó. Mo sá ti ní kán fún ẹ lómi. Àbí báwo? Báwo èmi ni wá nǹkan yẹn ó ti sú mi àti pé aláṣiṣẹ́ ń dára gbà bí ẹ̀ẹ́dẹ́ ká máa reduce ẹ̀. Má fún mi step down ó wà okay. Ìyá yìí kan. Mo ní kó lọ bẹ́ẹ̀ ra ẹran àbí nǹkan kan sáà máa ṣe. Mo mọ̀ pé o gbọ́dọ̀ jẹun kó tó di pé o kò rí. Ṣé bá dúró de jíjẹ? 50,000. Ṣé o ti kọ owó táwọn tó máa pa màlúù àná? No, mi ti kọ. Èló ni ká kọ fún mi? Bóyá 50,000. 50,000. Ó jẹ́ ká inflate kìíní kó ba lè wà sókè díẹ̀ sí. Ní tèmi, mo approximately ká gbé sí 1.2. Jíde 1.2 ordinary birthday. Chief máa fúnra o 1.2 ti pọ̀ jù náà. Tábà ṣe tán àwọn tó máa gbálẹ̀ tó máa kó gbogbo ìdọ̀tí náà wà bẹ́ẹ̀ náà. 1.2. Mama Tajudeen lóhùn, ẹni jíde ti fẹ̀. Ẹ ká ṣe ní 1 million jàre. Èmi sì fọwọ́ sí 1.2. Ṣé wọ́n ló fẹ́ kó 200 lórí ẹ̀? Ó lọ jẹ́ kí chief lè jazz. Ìgbà wo ni chief náà mọ̀? Ó máa tún lé. Hello. So MC, bá a ṣe torí mi Darling. my chief pẹ̀lẹ́ Báwo ni? ẹlẹ́sà. Hey, Queen. How are you? Wájú kò sẹ́gbẹ̀ẹ́ ọkọ ẹ̀ báwo wá bọ̀. Èmi náà ní kí n má bẹ̀ẹ́ ni. Ó ti wọ̀ yìí. Báwo ni ṣe lè? Nígbà àgbẹ̀ tán lọ́ọ̀dì, mo kúrò níbi iṣẹ́ ìgbàdélé. Gbogbo ẹ̀kan tiẹ̀ súyàn. Mo restless somehow mo ní well as usual bóyá tí n bá rí ẹ màá tún lè tún wà better and happier. My chief ẹni tó jókòó yìí MC wà ní òun lè MC occasion ọ̀rẹ́ mi mo lọ party kan ní about 2 weeks ago ni mo rí wọn and in fact ó perform wonderfully so mo á ní mo discuss ẹ pẹ̀lú ọ̀rẹ́ mi bá ní òkè pé kò sí problem pé kí n pè wá since tó yẹ pé mo gba káàdì ìjọ yẹn. Ọkọ mi padà wá gbowó wá lọ. Tí o bá jẹ́ pé o yanu èmi kan ti ń fẹ́ bẹ̀rẹ̀ pé ta ni ọ̀gbẹ́ni tó ṣojú yóyóyó. I mean it's unusual ní ìdẹ́bí báyìí kí n bá ọkùnrin bíbá rí. Bàbá ọ̀rọ̀ yẹn fẹ́ dàbí ẹni tó ń lọ ibìkan ni ó wá pàdé ẹni tó ṣe ra aago so bó ṣe ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹni pé ẹjọ́ mo máa ń lọ síbi báyìí nìyẹn ni pé ibi tẹ́ ẹ lọ yóò dẹ̀ jẹun ṣùgbọ́n ẹ fẹ́ láti gbà báyìí kẹ gbà báyìí ẹ̀yin gbà báyìí ẹ wá gbà báyìí ẹ gbà báyìí ẹ gbà báyìí ó káyì láti máa ṣe kí láti jẹ́ kó yọ pé òun ti ẹ̀rọ àgbẹ̀ ẹ̀rọ ti yàtọ̀ rẹ̀. In fact you must be a very good MC. ṣẹ́rí báyìí. In fact mo ti rí pé o ti gbéṣẹ́ yẹn yọ gan-an láì tiẹ̀ tí ìbá délé rárá. Chief ẹ wo a ti ṣe estimate gbogbo nǹkan tá a máa need fún birthday ọ̀rẹ́ mi but gbogbo ẹ̀ wá amount 1 million and mo feel pé 1 million yẹn pọ̀. Oye now look ó dàbí ẹni pé o ò mọ position tí Jọkẹ́ wà ní okùn àyà mi torí ẹ̀ ló ṣe ń fi pé bóyá 1 million for a program like this bóyá ó pọ̀ tàbí ó pọ̀ position oyin lọ́kàn mi le jù báyẹn lọ even kò jù bẹ́ẹ̀ lọ agbára Ọlọ́run àká. Àjọkì bẹ́ẹ̀rì. ẹ sà nǹkan tó tún wà bẹ́ẹ̀ ni pé kò sí venue ibi tí a ti máa ṣe party yìí bẹ́ẹ̀ so mo dẹ̀ tún wà worried. Yeah. Wọ́n torí ti venue yẹn dàmídà yẹn surprise mo fẹ́ fi ti venue yẹn ṣe sáà ní lọ́kàn pé ibi tí mò ń gbé ẹ bọ̀ láti wá perform ibi tó máa wà okay ni. Thank God mo mọ̀ pé nọ́mbà ẹ láti wà lọ́wọ́ yín bí gbogbo ẹ bá ṣe máa jẹ́ òun á máa sọ fún ẹ. Sister mo fẹ́ ní pé bóyá kan fún mi bíi
ẹ wá bí. ẹ̀yin ẹ má wọrí ntì mi o ó lè jẹ́ pé owó tẹ́ fẹ́ dárúkọ chief máa fún yín jù yẹn lọ so better kẹ́ máa sọ̀rọ̀ àbí máa dé. now tó bá ti jẹ́ ti kéèsì owó èmi ò really ká tó owó yẹ kún bàbàrà kan lọ títí service ni mo need just give me example what I need. mo lọ wá rò pé ibo gan ni location building yẹn. Badagry estate ni. Badagry yeah mo like location yẹn because at least ìyẹn ò really súnmọ́ ọ̀dọ̀ mi it's okay ó wà pa bí wọ́n ṣe view accommodation tó ń sọ yìí kí lórí conditions ẹ̀ sí here and there. ẹni tó ń lo ilé yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó jẹ́ báńkì lówó ni ó dẹ̀ wà lamẹ́ríkà so ìgbà tí wọ́n gbé tí wọ́n bá sọ̀rọ̀ so ó láti sọ pé wọ́n fi ilé yẹn rent nígbà tó wọ́n máa fi pé so that reason tí wọ́n fi gbé wá sí ọ̀dọ̀ mi. ọ̀rẹ́ mi ò lè gba irú ilé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ mi ò láì bóyá bí ilé tuntun kan tí wọ́n ṣe parí tí gbogbo àwọn fittings ẹ̀ ṣì wà òkè. náà ó ṣẹlẹ̀ yín pé ilé yẹn wà òkè Badagry still wà òkè ẹ kàn máa renovate àwọn kankan one or two things ní abẹ́ wà òkè. Nancy, but what you told me last tó tún yàtọ̀ sí nǹkan tó tún sọ bíbá yìí náà ó sọ pé tó bá ti parí sáìtì ẹ ló máa jẹ́ kí ilé yìí move to that area ló tún máa sọ pé ká tó máa gbalé bí ó wà surprise to me. well ọ̀rẹ́ orí yẹn sọ sórí ọ̀rọ̀ ti ilé tí a wá negotiate fún yìí sórí ilé tí mò ń really kọ́ fún ìyàwó mi kékeré tí mo sọ fún ẹ yìí mi ò rush mo take time step by step you see but mo ní little problem kan pẹ̀lú ibi tí ó wà lọ́wọ́ ń sìn ó kàn manage lọ́rẹ̀ kan bákan ni mo ṣe ní temporarily kó tó di ipa parí ilé ti bí kí n ṣe get accommodation kan fún un náà kó sì máa manage kó tó di kó ṣe wá síbi tí n bá parí fún yẹn standing ó sì gbọ́dọ̀ jẹ́bi tó wà òkè bó ṣe wá sọ ń sìn tó dẹ̀ fi mí lọ́kàn balẹ̀ pé tí n bá débẹ̀ inú mi máa dùn ẹni tí mo dẹ̀ fẹ́ gbà síbẹ̀ náà pé á wà òkè tó bá rí lé yẹn mo gbà tiẹ̀ kò rí lè ṣe problem kí wàá ní bí fún accommodation yẹn. nǹkan tó ṣẹlẹ̀ pé everything is 500,000 naira both agent commission and everything. ìyẹn include gbogbo commission ti tiẹ̀ náà it's okay it's alright. Nancy, it's too much. Kí ló dé tó lọ gba room and parlour fún? Jẹ́ ká lọ gba room and parlour fún yẹn ẹ̀ tó lọ tó máa gbé bẹ̀ for the meantime. Ọláwálé Àkànní ọkùnrin mẹ́ta. Èmi nìyẹn náà. Irú olówó ti tiẹ̀ ni mo rí rí. Ṣé ó tiẹ̀ yẹ kí ó jẹ́ pé gbogbo ìwà tí ó ti dé láti ìgbà tá ti wà ní kékeré? Kó dẹ̀ tún ṣe báyìí dàgbà kó o tiẹ̀ máa rò àti máa já díẹ̀díẹ̀ kó máa já dànù lára ẹ̀. Èèyàn gbọ́dọ̀ máa ṣọ́wó náà o. Ní Nàìjíríà tàwa èèyàn gbọ́dọ̀ máa ṣọ́wó náà o. Ọ̀rẹ́ ọ̀rẹ́ Nàìjíríà ní lóòótọ́ ṣùgbọ́n kò ní ilé mọ́ wa. Èmi ò dàrú máa pa lọ fún ìyàwó. Ìyàwó mi là ń sọ nípa ẹ̀. Wo ọ̀gá ó wà òkè. Ìwọ kan fún mi ní kí ni wọ́n ń pè account number bank ten lo wọ́n ní kí wọ́n wá sanwó yẹn sínú àkáǹtì. Kò sí bẹ́ẹ̀ pẹ̀lú yẹn. Nínú owó yìí àti pé tí yorùbá tiẹ̀ ti rí bùkátà kan tó ń da owó sí tọ́lọ̀ sátìkẹ́kọ̀ọ́ kí bùkátà kó so èrò kó so èso rẹ fún wa ní ìyẹn ló máa ta. ẹ sá sọ̀rọ̀ kan tí. yóò kẹ́ báàgì ìwọ náà lò kò sí wàhálà.
Hello Kasali. Báwo ni? Mo wà ní site lọ́wọ́ báyìí, mo wọnú gate. Mi rẹ́ anybody ńbẹ̀, gate yẹn kàn wà ní ṣíṣí ni. No, irú mọ́là wo nìyẹn? Níbo ló wá pure water lọ tí gate wà ní ṣíṣí? Torí àwọn fittings eléyìí náà. Now, in fairness to you, gbogbo nǹkan tí mo rí nínú building yẹn, pátá ni mo like. Yes, you have really tried. Except for one thing. Yes, the flooring. Ṣe flooring yẹn. Tí mo dẹ̀ sọ fún ẹ pé a ní event kan bẹ̀ ní next week. In fact, by the next weekend, a fẹ́ wá ṣe nǹkan kan bí àwọn èrò dẹ̀ máa pọ̀. No, kò need. Mi ò rò pé a lè ṣe láàrin between now and that time. A lè manage ẹ, a sì lè manage ẹ bó ṣe wáyé. Ó wà okay. Aside from that, everything is perfect. I'm happy. I know, excuse kọ́ nìyẹn because mo ti drop owó sí ọ́fíìsì láti bí ìjẹrin pé tó o bá ti dé kí wọ́n kówó fún ẹ kó o lè ti parí everything. Má tiẹ̀ bá mi sọ yẹn rárá. O like owó jù. Kó o lórí set fún mi. That is wonderful. Yes. Wọ́n ní màá fún ẹ ní ẹgbàá kò kì í jẹ́ kẹ́gbà níyì. But surprise tí mo ṣe fún Jọkẹ́ tí o bá débì tó bá rí lè. Kódà kí vice president toast ẹ mo mọ̀ pé kò jẹ́ gbà tèmi tó máa ṣe ni. It's all right. Tá a wẹ̀ fún, tá a kó aṣọ àrùn sí lọ́rùn, ìlẹ̀kẹ̀ ẹ̀yìn lọ́rùn pẹ̀lú aago oníyebíye lọ́wọ́. Inú ẹrọ̀fọ̀ náà lẹ́lẹ́dẹ̀ ń padà sí ẹ. Jọkẹ́. Ṣé ìwọ tí èmi kọ́ ilé oníyebíye fún? Ní ilé tí mo pa gbogbo nǹkan tí mò ń ṣe tì. Ilé tó ju ibi tí èmi àti àwọn ẹbí mi ń gbé lọ. Pé kí n fi ṣe surprise package fún ẹ. Ṣé kìí ṣe gbogbo èèyàn tí a bá ń fi tìpátì la orí rẹ mọ́ wọ́n máa ń gbà á bẹ́ẹ̀ náà ló kú ọ láyé orí rẹ náà ló kú ọ láyé ẹ̀bùn tó fi sàn. Ìyàwó mi Adétọ́lá Àṣàní. Ọmọ mi Ayọ̀bámi Olúwakẹ́mi, mo ti ṣẹ̀ṣẹ̀ lẹ́dàá yìí. Mi mọ̀ pé èrè ẹ̀ṣẹ̀ ní sẹ́lẹ̀dá àwọn ọmọ mi àti ìyàwó mi tí ò fi wákàtí kan dà mí rí. Ó ní gbogbo ilé tí mo jẹ. Tó dà bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ lè yóò ṣe àwọn ètò tó ṣe wá ṣe ó ṣe. Chief ẹjọ́ iṣẹ́ èṣù ni ẹjọ́ ẹ dáríjì mi rẹ́ òní ṣẹlẹ̀ mọ́. Jọkẹ́ Adéjọkẹ́ kí èmi dáríjì iṣẹ́ èṣù ni ó dẹ̀ bẹ̀rù Ọlọ́run ó bẹ̀rù Ọlọ́run
ẹlẹ́dàá mi ló máa dá láàrin àwa méjèèjì ìyẹn tó bá jẹ́ pé ọwọ́ tí mo nà sí ẹ ló nà sí mi padà ẹlẹ́dàá mi á dá fún ẹ. tí fẹ́ jọ iṣẹ́ ìṣòro. ṣọ́rọ́ ẹkún tó ń sun yìí òun kọ́ ló kàn ọ́ ẹkún tó ń sun yìí kọ́ ló kàn ọ́. kí lẹkún tó ń sun ń sìn ṣẹ́kún ló kàn báyìí ń sìn wo ó ti bà gbogbo nǹkan jẹ́ ó ti bàjẹ́ díẹ̀ ló kù torí mi ìmọ̀ olùta fẹ́ lù sí gbẹ̀dù tó wà nílẹ̀ yìí kí la tún fẹ́ ṣe náà ìwọ náà sọ fún mi kí la tún fẹ́ ṣe. A ti pe láì wọn títí kàn tiẹ̀ gbé ká bẹ̀ wọ́n wọn ò gbé ṣé ká ní mo mọlé wọn ń ṣe mi ò bá tiẹ̀ ní kí n lọ bẹ̀ wọ́n kí n lọ bẹ̀ wọ́n kẹ̀ àbàmọ̀ tí kì í má ṣe pẹ́ gba náà máa fi nà mí jáde ńbẹ̀ torí mi mo introduce Jídé tá à ń sọ̀rọ̀ èyí náà lọ́jọ́ kìíní àná pé ẹ̀yìn pàtí ni mo ti rí pé MC ni kò ní sọ pé ẹ ti jọ ń fẹ́ra yín tẹ́lẹ̀ alẹ́ mi mo wọ́kọ̀ wá fún ẹnu ilé ọ̀nà owó la fẹ́ gbé bàbá yìí ń sìn torí mi ìmọ̀ rárá ni tiẹ̀ wá náà gbogbo owó tí chief ń kó fún ẹ yẹn ṣe kó tó fún mi kó òun save ẹ̀ sí àkáǹtì dá mi lóhùn náà ṣẹ́kún tún wà ní kí ló dé. gbogbo títí fún Jídé ti gbà lọ́wọ́ mi ló ń fẹ́ fi ṣe project kan. bó ṣe rí mi mo ní 1 naira lákàntì. ọ̀rẹ́ mi ti báyé mi jẹ́ ooo. mo kì í ṣe ayé ara ẹni kó ló bàjẹ́ ó ti fi kó bèmí náà. ó kó gbogbo owó fún Jídé kó lọ ṣe project dẹ́ ò rí ìkọ̀kọ̀ ò rábọ̀ ẹ̀. ìfẹ́ wo àti Jídé yìí ó èmi mọ̀ nǹkan tí mo fẹ́ sọ sí omi ìmọ̀ rárá solution ti balance náà ìwọ ló mọ bẹ́ẹ̀ ṣe máa ṣe tí tó jẹ́ pé Jídé ló kówó fún òun náà mo mọ̀ pé kò lè náwó gbowó lọ́ba since tí chief ò sí ń bẹ̀ mọ̀ lọ́ba Jídé kẹjọ ṣe wedding kẹdẹ̀ mọ bẹ́ẹ̀ ṣe máa bímọ bẹ́ẹ̀ ṣe máa torí mi ìmọ̀ nǹkan tí mo fẹ́ sọ ilé ta wà yín sìn àfẹ̀mọ̀ tí chief ò bá ti sọ fún agent pé kán wá lé wa jáde kúrò nílé káyà tètè wọgbọ́n bóyá wọ́n rùn ní ká tó padà sí ni àbí kíwà àti Jídé jọ lọ fẹ́ra yín kẹgbà wọ́n rùn kémi náà lọ wá bí mo ṣe fẹ́ rọ́nà ara mi gba wọ́n rùn tèmi torí mi ò fẹ́ disgrace o mi ò fẹ́ disgrace rárá mo dẹ̀ ń sọ o. ọ̀kadì dáadáa kọ́ ṣé ò sí kíní kan. bàbá wàhálà wà. èyí ti rí. bàbá mo ti kọjá ààyè mi mo ti dà kìlọ̀ bàbá. bí bó o. bàbá ẹran tí àjò tẹ̀ ṣe fún mi lọ́jọ́ sí pé kí n fi pàdé olóore bọ́bọ́ olówó kan ni mo pàdé bẹ́ẹ̀ ni mo sì lẹ́ni tí mo fẹ́ tẹ́lẹ̀ mo bá ní kí n mu ní mága ó ń kówó fún mi kò fẹ́ kí n ṣiṣẹ́ olóńkó fún mi tí mo fi ń dọ́dọ̀ yín gbogbo ìgbà bàbá ṣùgbọ́n lọ́sẹ̀ tó kọjá ó wá sílé mi ló bá níbi pẹ̀lú ẹni tí mo fẹ́ tẹ́lẹ̀
mo sì bẹ́ títí pé irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́ bàbá mo rò pé tó bá bínú lọ bó ṣe máa ń lọ yóò tún padà wá mi ṣùgbọ́n látọ̀sẹ̀ tó lọ mú pé nọ́mbà ẹ̀ ó rí kò gbé e. Ọkùnrin tó ń fẹ́ tẹ́lẹ̀ ẹni tí wọ́n ń ṣàánú rẹ̀ báyìí ọ̀ka ọkùnrin mọ́ bẹ́ẹ̀ ewu lẹ̀ pé mọ́gà. èèyàn tó bá ń sanwó ọmọgọ̀ fúnyàn tó fúnyàn lówó tí èèyàn fẹ́ràn ló ń jẹ́ mága. ẹ ti ń kówó fún yàn téèyàn ò nífẹ̀ẹ́ rẹ̀ òun ni mọ́gà tẹ́ ń gbá. Adéjọkẹ́ mo sì tẹnu mọ́rọ̀ yìí fún ọ àbí wọ́n tẹnu mọ́ fún ọ. ẹni ẹlẹ́ni tí ó ní kọ́ ọmọ ṣiṣẹ́ kọ́ ọmọ sábọ̀ kọ́ ọ jókòó kọ́ ọmọ jẹ kọ́ ọmọ mu ọ gbọ́dọ̀ ṣiṣẹ́ àṣẹ làágùn kankan yìí sì fún ọ ní gbogbo òtẹ́lọ́rùn rẹ pátá àbí bẹ́ẹ̀ kọ́ ọwọ́ tábùsẹ̀ gàdà ọ̀ní mágà ni ẹ̀ ń pa ni láàrin ìwọ àtẹni tó pè mágà ní ìsìn tá a wá ní mágà nù wọn. Adéjọkẹ́ kò sí mágà kankan níbì kan ọgbọ́n mi Elédùmarè ló taari oore rẹ sí ọ oore tẹlẹ́dùmarè taari sí ọ nù ọgbọ́n mi kì í ṣe mágà rárá aláàánú rẹ ni Elédùmarè ló taari rẹ sí ọ ṣùgbọ́n mo kìlọ̀ fún ọ pé kó gbìyànjú kọ́ ọ má fọwọ́ ara rẹ ire tó wọlé tọ̀ kọ́ ọ má fọwọ́ ara rẹ lé bóde ṣùgbọ́n o ti lérí ara rẹ bóde báyìí o. ó dáná bàbá. ọgbọ́n òdigi àfọkùn ní tí mo tún wá mọ̀ ni bóyá ó ṣeé ṣe tó o bá tẹra máa dúà dáadáa kó wu òòṣà òkè fúnra ara rẹ̀ kó bọ́ darí rẹ padà wá ṣùgbọ́n pé babaláwo kan bọ̀ sí irọ́ gidi tó funfun ni. ó dáná bàbá ájò tẹsẹ fún mi lọ́jọ́ sí ẹ ṣe jẹ́ ká tún ṣe bóyá mo lè pàdé ẹlòmíì bí n tiẹ̀ pàdé chief mọ́. ájò ọjọ́ sí. bẹ́ẹ̀ni. ọ̀fẹ́ ní ìrò ògùrọ̀ ẹ̀dá ọ̀fà ìsẹ́mu lọ́gbẹ́ ọ̀ọ́ta ògùrọ̀ lọ́fà wàá dédìí ọ̀pẹ ọgbẹ́ lókè omi jẹ́ sọ kínní kan fún ọ ó ti fọ́ báyìí kọ́ mọ́ ó ti mú o fún ọ sáàkó gbẹ nítorí tó ju ókè báyìí ó ti kọ́gi mọ́ ọ lọ sọ́n gbọ́dọ̀ mi wo ewé yìí ọmọ tí ì ṣe ọmọ sìrìn àsìkò ewé kílẹ̀ lẹ́yìn tọ́ mọ́ èèrò rèé o ewé èèrò rèé bọ́ ọ bá kọ́kọ́ fi ẹnu tọ́ jẹ́ nàmùnàmùnàmùnàmùnàmù yóò kọ́kọ́ kóró bí dábàá ṣùgbọ́n nígbà tó bá dàtẹ̀yìn wá yóò máa wá dùn yóò máa lárinrin bọ́rọ̀ rẹ̀ bá ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà bá ṣe pọ̀ gbọ́ ìkìlọ̀ aláàánú tó wọlé oríire tẹ́lẹ̀dùmarè tì sínú ilé rẹ̀ kò yẹ kó bóde mọ́ àtọ́fà rẹ̀ ló fi bóde sọ wá rí báyìí ayé rẹ̀ wá ti padà sí àkọ́kọ́ ewé ìbá àbájọ ẹ̀ lò ọgbọ́ kò sí àtúnṣe mọ́ báyìí. kò sí àtúnṣe tí lóò ti yẹ lójú òkúpo èyí kúkú sanwó Elédùmarè ọgbọ́ olórí burúkú ọmú oore rẹ oore ilé ayọ̀ rẹ tẹlẹdùmarè mọ̀ọ́mọ̀ tọ́yọ̀ dátọ́ taari ẹ̀ tí ọ̀nù lé báyìí jẹ́jẹ́ láì rebi kan ó sì mọ́wọ́ ara rẹ òfin tì bóde ọ̀tẹ̀ òun ní bàbá wèrè bàbá àdìgbò lùgì òun ní bàbá wèrè ẹni tó gbọ́n tọ́lẹ́ nìkan ọ̀gbọ́n òun ní bàbá wèrè ìwọ ní bàbá wèrè ọgbọ́n tó bá ti fòòró tó fò àràbà ẹ̀yìn kùlé àgọ̀ ní ọ̀pá dájà sí sọ́tọ̀ ẹ máa wò bàbá mi wà tí Elédùmarè ó fi ọmọ ṣe àánú fún ọmọ yìí ní ọ̀sán ọ̀dọ̀ lóríire tí máa ti ń bọ̀ lé ayé irú àwọn bàbá bẹ́ẹ̀ lè mọ̀ jù wáyé wọ́n lè mú oyún ẹ̀ báyìí kí wọ́n ó gbẹ̀jù àtàn ọkọ mi sì wà tó ṣe pé ìyàwó rẹ̀ ní ọ̀sọ́dọ̀ lóríire
àmọ́ nípa àwọn àgàbàǹgebè obìnrin lọ́dọ̀ rẹ̀ àbí obìnrin tó fẹ́ lé tó ti múra àti sọ́dọ̀ lóríire tí ń káàlè mọ́ ọlọ́ní káàlè mọ́ ọlọ́lọ́hùn ṣé yóò dùn ó sí ọ lóríire kò lè dúró ọwọ́ adé olóòrí mọ́gà ta ni mọ́gà náà wà àti kíìfù nísìn òun ní bàbá wèrè ẹni tọ́gbọ́n tọ́pọ̀ nìkan ọ̀gbọ́n adéjọkẹ́ ní bàbá wèrè bàbá dìgbò lúgí ọwọ́ ẹranko obìnrin sọ pé. ṣé wàá rí pé kò sí mọ́gà ó ga gan ṣé pé bẹ́ẹ̀ ṣe ń kiri ọ̀sán kiri yìí táwọn lè rí tó lè sọ pé ẹ̀yìn yẹn ti gẹ̀ ṣe mọ́tò rí. mo ti àǹtí ṣe bí ọ̀rẹ́ yín ní kẹ́kọ̀ọ́ àti tọ̀pọ̀ yìí kẹ́kọ̀ọ́ fún tẹ́lẹ̀ tí kò rí wọn ṣe sí i. mo tọ́ ọ̀rẹ́ mi ní kí n mo ṣe bọ́ọ̀rẹ́ mi ṣe ní kí n ṣe ṣùgbọ́n ìgbé àfẹ́wé àtọwọ́ àtọ̀rẹ́ ẹ̀ wọ́n ti palẹ̀ mọ́. so táwa ni mága báyìí o. ṣẹlẹ̀ láti gbà tí dípò ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mo kiri ọ̀sán mo lè dúpẹ́ pé nípasẹ̀ ọ̀sán mò ń jẹ mò ń mu ọlọ́run bọ̀ mí títí mi ni wípé kò sí nǹkan tó ń jẹ́ mága ẹni tọ́lọ̀ ń bá rán sí ẹ kó máa ràn ọ́ lọ́wọ́ òun ló máa náwó fún ẹ o kí wọ́n má rò pé bóyá orí ẹni yẹn ò pé àbí bóyá kankan ló wà lára òun tó ń dáhùn ọdún náà ló lọ sí ọkùnrin ẹgbẹ́ aláàánú. mi kò ní pé bọ́ mi ní mága mọ̀ báyìí o. ọ̀rẹ́